ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí. Àṣírí ńlá rèé o. Tẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ nípa ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. Àṣírí ńlá rèé lórí àwọn tó jẹ́ pé wọ́n wà lẹ́yìn Muyideen. Àwọn fúnra wọn mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa kò bójú. Wọ́n wà lẹ́yìn ẹ̀. Àṣírí ńlá fi wà lẹ́yìn ẹ̀. Ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ wá máa ń ṣíà ẹ̀ kó lè dọ́dọ̀ Muyideen àti ọ̀dọ̀ Agbala Gabriel àti gbogbo àwọn tó rò pé àwọn lè máa fíríkì àwọn èèyàn pé àṣírí wọn ti tú o, ó ti tú sọ́wọ́ gbogbo àwọn èèyàn. Àṣírí tó wà ń bẹ̀ ẹ gbọ́ nínú ohun tí mo fẹ́ ṣe lénìí. Yorùbá Gbayì TV ẹ máa ń ṣíà program yìí ẹ gbọ́ wìrìwìrì nǹkan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí Muyideen lẹ́yìn gbogbo tó ra wọlé ẹ gbọ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀ tí wọ́n ń ṣàìdí ẹ̀ àṣírí tó fi ń ṣàìdí ẹ̀ tó dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ẹ gbọ́ ẹ bá ń ṣíà program yìí kó lè débi tí mo fẹ́ kó dé yóò dáa fún alágbára lọ. Yorùbá Gbayì TV ẹ máa ṣíà ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀ tóró gbayì púpọ̀. Gbogbo ẹ̀yin èèyàn ètò ẹ̀ tún fẹ́ gbọ́ lẹ́ni ọmọ lágbára pọ̀ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ní gbọ́ àwa gan fúnra wa ò ní gbà torí àní dúró kílẹ̀ bàbá wa bàjẹ́ a sì ní dúró kó lóore wá jì sípò kà bó ṣe gbọ́n lé ọkọ báyìí náà gbọ́n lé àlè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gbayì TV a tún ti dé o ẹ ti mọ̀ pé àìfún yín níṣà àìsí ìmọ̀mùlómù mo tún fẹ́ bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ bá ń ṣíà prógráàmù yìí gbogbo ibi tẹ́ bá ti ń láǹfààní àti gbọ́ mi mo bẹ̀ wá torí Ọlọ́run ẹ bá ń ṣíà prógráàmù yìí lórí ọ̀rọ̀ Muyideen kí ló dé tí àwa èèyàn bẹ̀rẹ̀ sí ní lùlù bàjẹ́ ẹni tọ́lọ́run ò gbé wálẹ̀ tẹ̀dẹ̀ gbèrò pé ẹ fẹ́ gbé wálẹ̀ kí ló dé tí àwa èèyàn kọ̀ntínú láti wò pé a lè máa lùlù bàjẹ́ ṣùgbọ́n tẹ́ bá lẹ̀ ní jáwọ́ àwa tá à ń fọn rere àwa náà ò ní dẹ̀yìn o ẹ tún kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé ìkànnì aláyọ̀ ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV káàkiri àgbáláyé Adédòkun Adébáyọ̀ Bẹ́yù pírẹsẹ̀ntà mo tún ti délé ní ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ mi kẹ́ ẹ fetí gbéyàwó ọ̀rọ̀ torí ohun tẹ́ ẹ tún fẹ́ gbọ́ lè ní ohun tó ń gbóná lọ́wọ́ tó dẹ̀ ń ṣe yàjóyàjó ni ẹ dẹ̀ mọ̀ pé lórí ìkànnì yìí àwọn èèmọ̀mùlómù a máa ń farabalẹ̀ wá òkodoro ọ̀rọ̀ kó tó di pé a gbé nǹkan jáde lẹ́nujọ́ mẹ́ta a ti sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n mú Muyideen babẹ́ tí wọ́n wò níwò pé àwọn fẹ́ gbé ẹnìkan ṣubú oríṣiríṣi ọ̀rọ̀ la sọ nípa ẹ̀ ṣùgbọ́n lẹ́ni nǹkan míì tún ti jáde ẹ̀yin èèyàn ó ṣe jẹ́ pé téèyàn bá ń lùlù àbòsí kò é wẹ̀yìn wò pé ta ló ń bá mi jó sílù àbòsí tí mò ń lù yìí tó bá jẹ́ pé gbogbo àwọn tó ń lùlù àbòsí náà ṣe ń wẹ̀yìn wò pé ṣáwọn èèyàn ń jó sílù àbòsí yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti jáwọ́ nù ìlù àbòsí tí wọ́n ń lù wọ́n ti jáwọ́ nù àbòsí tí wọ́n ń ṣe kówé máa jẹ́ tolówe lẹ́nujọ́ mẹ́ta yìí la gbọ́ pé àwọn kan pe Muyideen wípé bọ́rọ̀ ṣe ń lọ yìí ó yá bá wa ṣàlàyé nǹkan tó wà ní orí ọ̀rọ̀ yìí tí gbogbo ayé kàn ń ké gbàjarì pé evidence wà láwọn tó dúró bàjẹ́ evidence wà àfẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ni. nígbà tí ìyàwó Muyideen wá jáde tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó gbé báíbù pé tó bá jẹ́ pé Agbala Gabriel bá bóun ní nǹkan papọ̀ rí tó bẹ̀rẹ̀ sí ní ṣépè ní kíkankíkan ṣó possible èló lẹ fẹ́ fún yàn tí ó fi mọ gbé rẹ̀ ṣépè tí ó mọ gbọ́jọ́ ọ̀la ìṣépè tí ó mọ gbé generation ìṣépè èló lẹ fẹ́ fún gangan ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni wípé gbogbo ẹ̀yin tí ẹ gọ sídìí ìbàjẹ́ yìí ṣé ẹ ti gbàgbé ni tẹ́ ẹ bá gbàgbé àwa ò gbàgbé gbogbo àwọn èèyàn tẹ́ ẹ ń bá sọ̀rọ̀ ọlọ́pọlọ pípé ni wọ́n o
gbogbo àwọn tẹ́ ń gbìyànjú àti sọ pé ẹ fẹ́ bà Agbala Gabriel láyé jẹ́ ọlọ́pọlọ pípé ni wọ́n sì gò. ṣe rántí interview tán ṣe fún Muyideen nígbà tó fi kúrò ní Agbala Gabriel, ìgbà tó sọ pé ẹ̀mí àgbèrè ló wọnú Agbala Gabriel tó fi ń báyàwó òun sùn. ẹni yẹn wá bí léèrè pé ṣó o ká wọn ni. Muyideen wá sọ fẹ́ nìyẹn pé òun ò ká wọn ṣùgbọ́n ó jọ gàté kò jọ gàté, ó ń fẹsẹ̀ méjèèjì tìrò. so kò ká wọn mọ́ bẹ́ẹ̀, ó kàn nírí pé Agbala Gabriel ń gbè sẹ́yìn ìyàwó òun nítorí pé nǹkan tóun ṣe tí ò dáa tí yẹn dẹ̀ ń rìpọ́ọ̀tù ẹ̀ fún Agbala Gabriel ló fi wá wò bí ìgbà tó yẹ pé òun lè fi yẹn tánìṣì méjì àbọ̀ òun lè fi yẹn bà Agbala Gabriel lórúkọ jẹ́ láti fi sásá bẹ́ẹ̀ tì í. ká tó sọ̀rọ̀ ẹjẹ́ á máa rò ó wò ó. wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́, ẹni tó ń sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. ókè ó ti wá ṣẹlẹ̀, ẹ pè Muyideen sórí ètò, ẹ play recording tẹ́ ẹ bá tí òun àti ìyàwó ẹ̀ tí wọ́n jọ ṣe. ǹjẹ́ ẹ play ẹ̀ tán? hello, ẹni tó ti pè ẹ́ more than 30 times nígbà tí Agbala Gabriel lọ sọ fún pé wá o lọ wádìí ìyàwó rẹ o, lọ wádìí ọkọ rẹ o, ẹ má bínú. bó ló ṣe ń rìn, ìgbésí ayé wo ló ń gbé, ó ti yẹ kó o mọ ibi tí ó wà. ó wá pè more than 15 to 20 times kò píìkì ẹ̀. ó wá rò pé kí lòun lè ṣe, ó wá pe ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn ẹ̀, irọ́ ń parọ́ fúnrọ́. ṣé rí ẹ̀yin èèyàn yìí, nǹkan tó ń dùn mí nínú ọ̀rọ̀ yín ni pé tẹ́ ẹ bá wo kọ́mẹ̀ntì táwọn èèyàn ń kọ́mẹ̀ntì lórí fídíò tẹ́ ẹ ṣe, ẹ ti jáwọ́ nù wà bàjẹ́ torí kò sẹ́ni tó tẹ̀lé yín. ẹ wà Agbala Gabriel tí ò sọ̀rọ̀ láti jọ yìí, followers ẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé náà increase sí, tí ò sọ̀rọ̀ láti jọ yìí, tí ò sọ nǹkan kan, tí wọ́n ṣe interview, tí ò sọ pé báyìí lórí wọ́n parọ́ mọ́ ni wọ́n parọ́ mọ́ o, gbogbo followers ẹ̀ ló increase sí. ká tó wá sọ pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń gbégbèsè àti bàyàn lórúkọ jẹ́, àwọn tó jàjà ń kọ́mẹ̀ntì lórí program yín ẹ̀yin náà ń bú. ṣé kò wáyé kẹ́ ẹ ti ronú pé ẹ̀ ń tọ́lọ̀ ń gbéga lẹ̀ ń láǹfààní àti bàjẹ́? ẹ gbọ́ mi o, gbogbo ẹ̀yin èèyàn mo bẹ̀ yín bá ń share program yìí dáadáa o. mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa ni o, kó lè dé ọ̀dọ̀ àwọn òbílẹ̀jẹ́ tá à ń sọ yìí, kán lè mọ̀ pé nǹkan táwọn ń ṣe Ọlọ́run ò yọ́nú sí. ẹ mọ̀ pé n ta gbé ìkànnì kalẹ̀ fún ni pé láti jẹ́ kó yé àwọn èèyàn pé ìṣọ̀kan Yorùbá ó dọ̀wọ́ wa, kì í ṣe láti bá ẹnìkan wí ṣùgbọ́n láti máa gba èèyàn níyànjú pé ìwà tẹ́ ń wù yóò kù díẹ̀ káàtó ká lè ṣàtúnṣe. tá a bá tún rẹ́ni èèyàn míì náà tó fẹ́ wúrú ìwà yìí kó má bàa jì sọ́fìn irú ìwà yìí torí Ọlọ́run ò fẹ́ àbòsí. ìgbà tẹ́ ẹ sọ pé Agbala ẹ wá interview Muyideen ipe kó wá sọ̀rọ̀ ipe Muyideen bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ yẹn Ìbùkún, ó bá sọ̀rọ̀ pé hello, ó sọ pé mo competition. ìgbà tí mo jọ rí ìwọ àti Agbala Gabriel, kí ni àdéhùn tó wà láàrin wa? ẹ̀já gbọ́ nǹkan tí ìyàwó Muyideen fi bá a tó fi dá a lóhùn, ẹ̀ sáré kọ́ tiẹ̀ láti ibẹ̀ yẹn. ṣé ẹ rò pé orí àwọn èèyàn tó ń gbọ́ wa kú? orí wọn ò kú, wọ́n mọ tán ń ṣe. tẹ́ ẹ bá gbàgbé, Muyideen ti sọ́nù ọ̀rọ̀ ẹ pé òun ò ká wọn rí o. ká tiẹ̀ wá sọ pé lóòótọ́ Agbala Gabriel wá ṣe nǹkan tá à ń sọ yìí, Muyideen ò ní evidence tí ó fi prove ẹ̀. ṣé t'Agbala Gabriel bá sùn ẹ̀, ṣé Muyideen lè bọ́ ń bẹ̀? débi pé ẹni ó ti fi hàn gbangba pé ẹ fẹ́ parọ́ mọ́ ni láti fi borúkọ ẹ̀ jẹ́. àwọn tẹ̀sí ń bá tò ọlọ́pọlọ ni wọ́n, kí wàá lẹ fẹ́ gbà? kí lẹ fẹ́ gbà? gbogbo ẹ̀yin èèyàn ẹ bá ń share program yìí kẹ́ ẹ jẹ́ kó débi tó fẹ́ dé. Muyideen abánidá ò ní bá ní débẹ̀ o, ṣó rí ibi tó tì ọ́ dé? ìwọ tó ti jẹ́ pé ìwọ ló wà ń bí ṣọ́ọ̀bù tó ń control tó ń gbélé tí iná wà tí gbogbo ẹ̀ dáa, wọ́n ti tì ọ́ débi POS báyìí. ṣé o mọ̀ pé ẹni tó kọ́kọ́ wà lẹ́yìn ẹ nígbà àkọ́kọ́, ṣé o mọ̀ pé òun ti padà lẹ́yìn ẹ tó jáde pé òun ò mọ Muyideen rí o, káwọn èèyàn ṣàánú òun o, òun ló tún tẹ̀síwájú báyìí. ibẹ̀ kọ́ ni mò ń lọ o. ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ lẹ́ni ni pé ẹ̀ńtọ́lọ́ ń bá wà lẹ́yìn ẹ̀
yóò mọ gbìjà ẹ̀ ni. Ṣé ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀? Àáfàá tó lọ sílé Àgbàlá Gabriel ó ti lérí léka pé tóun bá dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel pé tó bá jẹ́ pé inú compound church nílé yìí wà, òun ó drag Àgbàlá Gabriel lójú gbogbo èèyàn. Ìgbà tó débẹ̀ ó rí pé títí là á láàrin débi pé tó bá fẹ́ ṣẹ̀sìn tó wù ẹ́, tó fẹ́ ṣe nǹkan tó wù ẹ́, kò dí ọ lọ́wọ́ rárá. Àáfàá yìí ti sọ̀rọ̀ o, ó dẹ̀ láǹfààní àti pé Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel live and direct lórí show wọn tí wọ́n ṣe. Ó pè wọ́n pé ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀, wọ́n náà tún competition against Àgbàlá Gabriel. Èyí tí Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel sọ yìí ó kọ sísọ o, torí èmi ti mọ̀ pé adákẹ́ má sọ̀rọ̀ ó níbi tó ń lọ o. Bí Àgbàlá Gabriel wọ́n ti sọ̀rọ̀ síta o lórí calling interview táwọn àti àáfàá ìjọ ṣe wípé gbogbo petition tán bá fẹ́ kọ ẹ̀jẹ̀ ń kọ́. Àgbàlá Gabriel ló nílẹ̀, ó fún Muyideen nílẹ̀ ni, kò dẹ̀ síbẹ̀ pé ó talẹ̀ fún. Owó táwọn olólùfẹ́ dá ló fi kọ́lé fún, ló dẹ̀ fi ṣí ṣọ́ọ̀bù fún. Ẹ wá wo structure léyìí, ẹ wo ṣọ́ọ̀bù, ṣé kò tí ì kájú owó táwọn èèyàn dá fún? Débi pé kì í tún wá ṣe òun, ta ló mọ Muyideen, kì í ṣe òun làwọn èèyàn dáwó fún bí ó ṣe Àgbàlá Gabriel láti fi ràn yàn lọ́wọ́. Ṣé ń di ọ̀rọ̀ mi yìí o? Ẹ má gbàgbé pọ́ sọ fún àwọn èèyàn pé Mr. Kẹ́hìndé bì mí kí ohun òun ni, kì í ṣe òun lòun sọ̀rọ̀. Ìgbà tó yá ó padà sọ pé òun gangan lòun sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn human rights. Kẹ́ ẹ lè mọ̀ pé ibi tẹ́ ẹ̀ ń ti Muyideen lọ yìí, ẹ̀yin gan fúnra yín ẹ ti mọ̀ pé ẹ fẹ́ ti dé bèbè ọ̀ràn kẹ́ ẹ yọsẹ̀ ni. Muyideen gangan fún rẹ̀ kò rí ẹni pé òun sí àkíyèsí. Torí tó bá rẹ́ni pé òun sí àkíyèsí ni yóò mọ̀ pé àwọn ẹni ìfẹ́ tí òun dé bèbè ọ̀ràn kan padà lẹ́yìn òun ni, yóò tètè padà lọ ṣàtúnṣe. Torí tí ò bá ṣàtúnṣe, adákẹ́ má sọ̀rọ̀, ó ní tó wà nú ẹ̀ tó fẹ́ ṣe o. Ara tó wà nú Àgbàlá Gabriel tó fẹ́ ṣe, kódà ó lè má jẹ́ nǹkan tóun fẹ́ ṣe, kó jẹ́ pé ìgbésẹ̀ táwọn olólùfẹ́ ẹ̀ fẹ́ gbé ó ní Mr. Kẹ́hìndé ti sọ jáde yìí o. Tí àbádẹ́ kíyèsára dáadáa, Muyideen máa lo ẹ̀wọ̀n tó yẹ pé kò ní bọ́ ń bẹ̀ mọ́. Torí pé tá a bá wo gbogbo petition tí arákùnrin Kẹ́hìndé yìí sọ pé àwọn tí ẹ̀ lè kọ against Muyideen kò lè bọ́ ń bẹ̀. Torí tá a bá wò pé gbogbo petition yìí tó bá ti wá jẹ́ pé Àgbàlá Gabriel lóòótọ́ ló ṣẹlẹ̀, torí ohun tó pamọ́ lójú àwọn èèyàn kedere lọ́jọ́ Ọlọ́run. Muyideen ò ní evidence tó fẹ́ fi prove ẹ̀ pé lóòótọ́ ló ṣẹlẹ̀ o. Tó o bá dẹ̀ ti ní evidence tó lè fi prove ẹ̀ níwájú ilé ẹjọ́, ṣe mọ́tàn ilé ẹjọ́ ò dá ọ lẹ́bi o. Ilé ẹjọ́ ò dá ọ lẹ́bi o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Muyideen, tẹ́ ẹ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí, ẹ tètè yá share program yìí kó dé ọ̀dọ̀ ẹ̀, kó lè mọnú ewu táwọn èèyàn fẹ́ ti òun sí báyìí. Àwọn tó dáwó wọ́n ti ń gbègbèsẹ̀ pé àwọn ò gba owó àwọn nínú ilé tó kọ́. Ilẹ̀ tó ní Àgbàlá Gabriel ló ní ó dàṣe ẹ̀ ní o. Wọ́n máa fi búdòsà, wọ́n máa fi wú ilẹ̀ yẹn ni, wọ́n máa fi wú ilé yẹn, búdòsà wọ́n máa fi wú ilé yẹn, kì í ṣe tiẹ̀. Kí wá lè rí ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gọ sídìí ìbàjẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gọ sídìí ìbàjẹ́, kí wá lè rè tẹ́ ẹ fẹ́ fún Muyideen bí kò ṣe pé ẹ fẹ́ ba ayé ẹ̀ jẹ́. Ẹ jẹ́ á ronú, mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣáìdì Muyideen, gbogbo àwọn tó ń gbè lẹ́yìn Muyideen, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe pọ́n mọ̀ òótọ́. Wọ́n mọ̀ pé nǹkan tí Muyideen ṣe ìwà àfibiṣó lóore ni, ṣùgbọ́n káwọn náà lè rí followers àbí káyé lè fèsì sọ̀rọ̀ wọn kán lè mọ̀ pé àwọn náà wà ń bẹ̀. Ìdí nìyẹn tán fi ń ṣe gbogbo nǹkan tán ń ṣe. Ọlọ́run bẹ o, tẹ́ ẹ bá torí pé ẹ fẹ́ ba ayé ẹnìkan jẹ́ pé ẹ lè fẹ́ mókè, torí èmi ti rí nírí pé ẹ lè ba ayé Àgbàlá Gabriel jẹ́, ìyẹn ti kúrò ń bẹ̀, ẹ lè ba ayé Àgbàlá Gabriel jẹ́, ìyẹn ti lọ. Torí ẹni tọ́lọ́ ń gbèrò ni tẹ̀wá ni kò ṣubú yóò mọ̀ lókè sí, bí ó ṣe ṣubú yóò jọ ṣojú èmi àti yín. Ṣùgbọ́n ẹ fẹ́ ba ayé Muyideen jẹ́ káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yin náà exist nínú ayé, ẹ máa kóbá, ẹ dẹ̀ máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn. Kò ní ju báyìí lọ fún gbogbo àwọn tó ń láǹfààní àti máa gbọ́ mi.
àbọ̀rọ̀ báyìí tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì ṣùgbọ́n bẹ́ẹ̀ mi rèé ẹ bá ń share program yìí kó lè kárí ilé kó lè kárí oko kó lè débi tá a fẹ́ kó dé lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní ṣubú lù wá Yorùbá Gbayì TV ẹ bá ń share ẹ bá ń subscribe síbẹ̀ ó dẹ̀ máa dáa fún wa. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.